Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. آمين. A wá ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Kí Ọlọ́run àtọlọ Ọlọ́run kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá àwọn sàábí, ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá àwọn ará ilé Ànábì àti gbogbo ẹni tó gba t'Ọlọ́run Ọba gbọ́ lódodo. Àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin, a kí yín káàbọ̀ sórí ètò ti alẹ́ òní, ètò tí a mú wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín láti lè fi kún ìmọ̀ wa nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam àti pé níbo ni Islam dúró sí lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Kókó ọ̀rọ̀ tí a jíròrò lé lórí lónìí òní ká ní òtítọ́ àti ìgboyà nídìí ẹ̀sìn. Gbogbo aláwọn kókó ẹ̀sìn Islam márùn-ún ni. Àwọn bò la ṣe wá gbé ayé ìwà wo ló yẹ ká tún fi kún òpó ẹ̀sìn Islam márààrún tẹ́sìn wo fi pé. Rárí kà nínú tírà pé la'natullahi alal kazibi, Ọlọ́run ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ ní ọba ní ibi dandan òun Ọlọ́run kọ́ mọ́ bá ẹni tí bá máa purọ́. Ẹ mọ̀ pé ìwà dáadáa tí mùsùlùmí gbọ́dọ̀ ní kún gbogbo ń tó bá ní òun náà ni pé kó fi rọ́lẹ̀ kó mọ̀ purọ́. Ṣàwa ní ká yẹ bí ká máa sòdodo àti ìgboyà bó ṣe ṣe pàtàkì tó nú ẹ̀sìn. Ẹni tó kájú ẹ̀ ni mo sì gbé wá sórí ètò ní alẹ́ òní. Àwọn bàbá wa tí wọ́n jẹ́ retired chief lecturer ní Kwara State College of Education nílọrin, Imam Salahuddin Abdulkadir, tí wọ́n jẹ́ chief imam fún Ọlárewájú Central Mosque ní station nílùú Ìlọrin. Àwọn ni wọ́n wà ń kalẹ̀ lálẹ́. Ya Imam, assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullah. Hayyakumullah, marhaba bikum. Wa iyyakum. A ti pa àwọn olùtẹ́tí sí wa tí wọ́n tó ń wò wá, a ti pa wọ́n létí nípa kókó ọ̀rọ̀ lálẹ́ òní pé nínú Islam bó o ní ká nígboyà àti ká lódodo, bó o ló ṣe ṣe pàtàkì tó nú ẹ̀sìn. Bó bá ṣe pàtàkì ẹja rídìí rẹ̀ tá a máa fi tàsíkò t'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sí àpèjúwe ìgbà níyàn bá láyà ń di ẹ̀sìn tó sì láyà lótìtọ́ àti lódodo tó sì gbé kalẹ̀ bil hikma wal mau'izati hasana lọ́nà tó rọrùn tó sì dáa tó wúyàn, ládàá ni ó máa jẹ́ fún yàn torí pé òun fi tó àwọn èèyàn sọ́nà ní. Akramakumullah. Ba'da a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Lẹ́ẹ̀kan sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh fún gbogbo ẹni tí ẹ ń wò wá. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. A kíra wa wípé a kú oríire wípé Ọlọ́run ṣe wá lọ́mọlẹ́yìn Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. Ẹ̀sìn tí Ọlọ́run fi rán Ànábì wa Muhammad, Sallam. ẹ̀sìn tọ́lọ́run fi wá polongo òtítọ́ ni. Allahu akbar. Ẹ̀sìn tọ́lọ́run fi wá polongo ìgboyà, ìní akẹ́ lórí ká sòtítọ́, ká ṣe òtítọ́, ká dúró ti òtítọ́. Ó lẹ̀sìn tí Ọlọ́run gbélé Ànábì wa Muhammad lọ́wọ́ sallallahu alaihi wasallam. Naam. Gẹ́gẹ́ bí a ti wí yìí, nígbà tí àwọn bàbá wa tọ́kùn tí wọ́n pè wá sínú ètò, wọ́n ní sẹ́wọ̀n yìí pé ẹ̀sìn wa òpó márùn-ún ló ní.
òpó àkọ́kọ́ ń gan nípìnlẹ̀ gbogbo nǹkan Allahu Akbar. tọ́pẹ́ tí ń jẹ́ al-iman ìní ìgbàgbọ́ sí ìjọ kan ṣoṣo sí Ọlọ́run. ìjọ kan ṣoṣo Ọlọ́run. alọ́sàlẹ̀. ìní ìgbàgbọ́ sí ìjọ kan ṣoṣo Ọlọ́run yẹn òun ni ìgboyà tí Ọlọ́run fún gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run Allahu Akbar. tánábì náà bá tánábì náà Tẹ̀lé. tó tẹ̀lé tí olúkálukú wọn fi lè tako ohun tí wọ́n bá ń lẹ̀ tí ọ̀dà tí wọ́n fi lè dìde ogun pẹ̀lú ohun tí wọ́n bá ń lẹ̀ tí ọ̀dà nítorí pé ayé ní tí wọ́n fi ń rúùlù ayé látàná bọ̀ wá ìbẹ̀rù ni Allahu Akbar. ìbẹ̀rù àlìjànú ìbẹ̀rù ènìyàn wọ́n ṣe báyìí fún mi tí n bá dẹ́rù nǹkan báyìí wò. ìbẹ̀rù àwọn olùṣẹbọ. ìbẹ̀rù àwọn ẹlẹ́bọ àti tí wọ́n lérò pé ẹbọ lè ṣe. Allahu Akbar. láìda ni wọ́n fi ń rúùlù ayé bọ̀ wá ni wọ́n fi pa gbogbo àwọn tí wọ́n bá wọn lò gbà wọ́n pa wọ́n lẹ́nu mọ́. Allahu Akbar. kò sẹ́ni tó lè béèrè. mo máa ń sábà sọ fáwọn èèyàn mi ní mọ́sálásí pé tí wọ́n bá ní egungun wọn ní ará ọ̀run kìnkìn àwọn àgbà yẹn wọ́n gbà wípé ará ọ̀run ni wọ́n sì mọ̀ wípé àwọn èèyàn ní ń gbé wọ́n jókòó ti rọ́. wọ́n sì jókòó ti rọ́ kò wá sẹ́ni tó lè béèrè kò sẹ́ni tó lè challenge tí wọ́n wí hùn tó bá ní oòrò tó bá fẹ́ jáde o pé kò gbúdọ̀ rí ìyẹn o yóò ṣe gbá o yóò ṣe kó wọ́n bá sásùn wọ́n nígbàgbọ́ sí i torí pé wọ́n ti lọ́ nǹkan kan papọ̀ mọ́ kí nìyẹn pé aburú kan bẹ tó lè ṣe ẹ̀sìn ló wá dé tọ̀ ṣe rí ìgbàgbọ́ nu Ọlọ́run ó ti kó ìgbàgbọ́ nínú gbogbo tí ń jẹ́ nǹkan míì lẹ́yìn Ọlọ́run tó ka kúrò ó parẹ́ ìgbàgbọ́ nu Ọlọ́run mùsùlùmí ó fi hàn wá wípé ẹnìkan kò tún lágbára àfọlọ́run ẹnìkan kò lè ṣe nǹkan kan àfọlọ́run lẹ́yìn Ọlọ́run àfọlọ́run kò sí nǹkan kan míì mọ́. ìgbàgbọ́ yẹn ni ànábì àtàwọn tí wọ́n ti ṣáájú ẹ̀ ni wọ́n fi jagun. bí àwọn òjíṣẹ́ Ọlọ́run yòókù. láwọn òjíṣẹ́ Ọlọ́run tó kù. ẹ jẹ́ kí n lé kàkà fún yín. tọ́ ànábì wa Ibrahim alayhi salatu wa salam bẹ́ẹ̀ ni. nígbà tí àwọn ìran rẹ̀ tí wọ́n sọ fún mi pé tọ́ ọ bá jáwọ́ nínú tó ń ṣe yìí o a ní kí ẹbọ wa a ní kó ṣe ọba kankan ànábì Ibrahim wá rẹ̀ ni ó ní ẹ mọ̀ pé èmi ti kọjá lẹ́vù yẹn mo ti kọjá lẹ́vù ẹni tẹ́ ẹ fẹ́ bọ̀ dẹ́rù bá èmi ti lọ ẹni tó jo ẹbọ yín lọ ẹni tó jẹbọ yín lọ lèmi ń sìn. tó dá yín tó dé mi. tó dá yín tó dá èmi. Allahu Akbar. tí wọ́n sọ fún mi pé ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa kayfa akhafu ma tushrikuna bihi. kí ló dé tí èmi ò fi máa bẹ̀rù èyí tí ẹ̀ ń ṣẹbọ ntẹ̀ fi ń ṣẹbọ kí ló dé tí èmi ò fi máa bẹ̀rù ẹ̀. rárá o mi ò lè bẹ̀rù rẹ o mi ò lè bẹ̀rù rẹ rárá èmi ò lè bẹ̀rù tẹ́ fi ń ṣẹbọ nítorí wípé ẹbọ yín ẹ̀yin gan ló yẹ kẹ́ máa bẹ̀rù Ọlọ́run wípé Ọlọ́run tó dáyé tó dálẹ̀ tó dá sánmọ̀ tó dá gbogbo nǹkan ẹ̀ ń wá ń ṣe mọ̀nàmọ́ná lábẹ́ rẹ̀ ẹ̀yin ló yẹ kẹ́ máa bẹ̀rù ẹ̀. ó pàṣẹ ẹ má ṣẹbọ mẹ́ẹ̀ níbẹ̀ òun ẹ náà wá lóun lẹ́ẹ̀ jókòó tì ẹ wá ní kèmí máa wá bẹ̀rù ẹbọ yín rárá kò sí nǹkan tí nǹkan kan bá ṣe mí Ọlọ́run ló yàfẹ́ Ọlọ́run ló yàfẹ́ lànàbí Ibrahim ló fi di wípé ó wá ní pé yín sì ṣe kísà fáwọn èèyàn wọ̀nyí. ládìgbà kékeré bá. ládìgbà kékeré yín sì ṣe kísà fáwọn èèyàn wọ̀nyí. ní ọjọ́ ọdún 12 àbí 13 lọ. yín ṣe kísà fáwọn èèyàn wọ̀nyí nígbà tí ọdún ẹbọ wọn dé tí wọ́n jó lọ fáá. ànábì Ibrahim sì bọ́ sínú ilé ẹbọ wọn ó wá wo gbogbo ère wọn ó wá gé wọn yẹ́lẹyẹ̀lẹ ó wá wò yìí tó dàgbà jù ń bẹ̀ ó wá fi àáké òfin kọ́ lọ́rùn. àwọn ẹlẹ́bọ wá dé kẹ́mọ̀ wo ìgbóyà òun ò sì sí láàrin wọn òun ti ṣeré lọ́n tiẹ̀ kí ló ṣẹlẹ̀ yìí kí ló ṣubú làwọn yìí kankan mọ́ra wọn ta ni ò bá ṣeré eléyìí làwọn kan wá sọ wípé ọmọ kan bẹ tí máa ń sọ̀rọ̀ àwọn ẹbọ wa yìí láì dáa wà ní kí wọ́n lọ pè wá níwájú àwọn tójú wọn ń taná wọ́n wá pé ànábì Ibrahim ànábì ò rí iná ojú wọn kò rí iná ojú wọn Ọlọ́run ọba tó ránṣẹ́ ní rí wọ́n wá pè wá nítọ̀
Ibrahim kí ló ṣẹlẹ̀ sí ẹbọ yìí àwọn òòṣà wa yìí kí ló ṣẹlẹ̀ sí wọn ó náà wá wò wọ́n ní ẹ wá èmi lẹ èmi lẹ wá bi léèrè ọ̀rọ̀ ẹsẹ ẹni eléyìí tó ranjú gbàǹgbà yìí tó gbé akẹ́kọ̀ọ́rùn yìí ẹ̀sìn bí léèrè pé kí ló ṣẹlẹ̀ sáwọn àwọn tó kù rẹ̀ wọ́n bá wúra wọn lójú pé kábí léèrè. ṣebí wọn náà mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ò lè sọ̀rọ̀. ṣe bó ọmọ yìí pé àwọn nǹkan wọ̀nyí pé wọn ò lè sọ̀rọ̀ ọwọ́ ní ká máa bi wọ́n léèrè ẹ̀yin mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ lẹ́ wá ń sìn wọn. tí Ibrahim sọ fún wọn. ẹni Ibrahim wá sọ pé ẹ mọ̀ pé wọn ò lè sọ̀rọ̀ lẹ́ wá ń sìn wọn. wọ́n bá dákẹ́ wọn ọkọ̀ wúra wọn sẹ́rí ọ̀rọ̀ yẹn ó bomi tútù sí wọn lọ́kàn ṣùgbọ́n eléri ibú àárín wọn ló tún wá sọ pé ẹ má gbà fún o ẹ má gbà fún yóò bẹ̀bọ̀ jẹ́rìí o yóò bá kíní jẹ́rìí ẹja yarí mọ́ lọ́wọ́ ni o the next thing táwọn ó ṣe nípa àwọn ojú sínú náà Adam Ibrahim kan rẹ́rìn ni aleyhi salatu wa salam nítorí tó ń gbénu gbáàyà Nabi Ibrahim ó ju ẹbọ táwọn ń ṣe lọ ó ju òòṣà táwọn ń ṣe lọ ó ju gbogbo agbára táwọn gbójúlé lọ. ẹ ń fẹsẹ̀ ọ̀rọ̀ tí a béèrè lọ́wọ́ yín ẹ ń fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ká dúró ti òtítọ́ ká sì nígboyà nídìí ẹ̀. bẹ́ẹ̀ ó bá dúró tòtítọ́ tí ó nígboyà nu rẹ̀ àfi kó lẹ́ni tí yóò gbẹ́kẹ̀lé tí ń jọ́ lọ́hùn. Allahu Akbar. torí pé bí ẹ̀rù bá wà lára ẹni tí kì í bá ṣẹ̀rù Ọlọ́hun àti dúró ti òtítọ́ yóò nira. ṣùgbọ́n tí èèyàn bá lè bẹ̀rù Ọlọ́hun gẹ́gẹ́ bíi pé tọ̀ tí ó fi gbàgbọ́ rẹ̀ hàn yín pé nǹkan kan ò ní sí àfi tọ́lọ́run bá fọwọ́ sí. tẹ́ bá wo àwọn bàbá wa gbogbo àwọn bàbá tó ń gba ẹ̀sìn Islam ní gbogbo ilẹ̀ wọn látòkè délẹ̀ kí ni wọ́n fi jagun ẹ̀sìn ìgbàgbọ́ ni ní mọ̀ tó bẹ́ẹ̀. they were courageous. courageous ni wọ́n. kéwù tí wọ́n ké ò tó nǹkan àmọ́ wọ́n gbà pé ẹnu táwọn ké mọ̀ yìí kó tó àwọn fi ṣẹ̀sìn. kò tó nǹkan kan ìgbàgbọ́ yẹn ló mú wọn sí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ìgbàgbọ́ yẹn lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi dúró pẹ̀lú àwọn ará Maka. ẹ̀yin ará Maka níta ń ṣe yóò dáa kò bójú mu ẹ kúrò ń di ẹnìkan ò sọrú ẹ fún wọn rí kó là ẹnìkan ò sọrú ẹ kò tẹ wọn ò tẹ ẹ tẹ ẹ jẹ sọ ni. lọ̀rọ̀ fi di pé a lè kú òun lù ní a pa á ni sànàbì fi wá sá fún wọn. Ànábì ọ̀sà sallallahu alaihi wasallam ńgbà Ọlọ́run tó fẹ́ ran sẹ́ńpò mi ó ní kọrí sí bí báyìí báwọn tìlú bàbá rẹ ọba gbà tiẹ̀. kọrí sí bí báyìí torí pé Ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ lára Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. mọ̀tàká kì í ṣe pé Ọlọ́run ò lágbára àti dáàbò bò kí nǹkan má ṣe ní Mákà ṣùgbọ́n Ọlọ́run ní jáde lọ sí ìlú Madina jáde lọ sí ìlú Madina láti Madina oore rẹ̀ wà wá bá oore tó tu oore lọ yóò wá ti Madina tẹ̀lé ọ wá sí ìlú Mákà tó wà á wọlé triumphantly tó ti padà ṣẹlẹ̀. bá a ti fẹ́ kó nínú. kọ́mọ̀ bá ya púpọ̀ sí ní Nàìjíríà tá a wá wà ní ká límìtì ẹ̀ sígbà sáà ń fi òtítọ́ àti gbàgbọ́ nínú Ọlọ́run àti gbóyà ṣàfikún ẹ̀sìn wa báyìí tẹ́ ẹ bá wá rí i pé àfikún ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí nílùú èbó ní Geneva afẹ́ gbọ́ntọ́ ṣẹlẹ̀ ńjọ́ náà láàrin ìṣẹ́jú 5 ká tó mọ ibi tá a fèrè ọ̀rọ̀ yìí sọlẹ̀ sí. náà a ní ìṣòro tó pọ̀ nítorí pé afẹnusẹ̀sìn ní a lásìkò tá a wà yìí Al-Qur'ani describe wa wípé yukhadi'una Allah walladhina amanu wa ma yakhda'una illa anfusahum à ń kílèmù pé ẹlẹ́sìn ni wá ṣùgbọ́n àwa náà mà nínú wípé àṣẹ lọ́hùn Allahu Akbar à ń jẹ Ọlọ́hun ni Allahu Akbar à ń tan Ọlọ́hun ni à ń fẹnu wí àṣẹ níṣẹ́ kódà a tún tan àwọn ènìyàn nítorí pé a fẹ́ tara kí wọ́n mọ̀ wá lẹ́lẹ́sìn ráyè wọlé sí wọn lára. Allahu Akbar. tí ó bá jẹ́ wípé a bá ní Ọlọ́run a bá ń sin Ọlọ́run bọ́lọ́run ti fẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi. ẹnikẹ́ni tó bá rí ntọ́lọ́run ò fẹ́ tágbára àti ṣiṣẹ́ lórí ẹ̀ bá wà lọ́wọ́ rẹ̀ kó lo agbára yẹn kó fi ṣe kó fọwọ́ rẹ̀ yí padà kó fọwọ́ rẹ̀ yí padà wọ́n ń làm yẹ̀stẹ̀tì tí ò bá wá ní agbára tó lè fi ṣe fábílì sáànìyí kó fẹnu sọ wípé n tẹ̀ ń ṣe yí ọ̀dà
ẹ wò Olúwa bí a ti jẹ́ mùsùlùmí tó. Allahu Akbar. Nínú ìlú tí mùsùlùmí pọ̀ jù ń bẹ Nàìjíríà ni. Bẹ́ẹ̀ni. Nínú ìlú tí wọ́n ń ká Kùránì jù Nàìjíríà ni. Mashallah. Inú ìlú tí wọ́n ti hálù Kùránì jù lágbàáyé Nàìjíríà ni. Nínú ìlú tí àwọn mùsùlùmí pọ̀ nínú òṣèlú bẹ̀ Nàìjíríà ni. Nínú ìlú tí àwọn mùsùlùmí pọ̀ nínú sọ́jà bẹ̀ Nàìjíríà ni. Nínú ìlú tí àwọn mùsùlùmí pọ̀ nínú pólíìsì bẹ̀ Nàìjíríà ni. Ẹ̀sìn yìí ò ṣe wá hàn lára wa láti jẹ́ kí ìlú yóò dáa, láti ṣòdodo pẹ̀lú ara wa, nítorí wípé ẹni táwa ń bẹ̀rù òṣì. Ẹ̀sìn wa sọ pé ẹni tí tani lóṣì ló yẹ kẹ́ bẹ̀rù, ẹ má bẹ̀rù òṣì. Ọba tó lọ́rọ̀ lọ́dọ̀ ni ẹ bẹ̀rù, òun ló lè kẹ́ yín. À ń bẹ̀rù pé àwọn kan wọ́n ní agbára, wọ́n lè ṣe wá bákan, wọ́n lè ṣe wá bákan. Gbogbo àwọn wọn ni ṣebí Ọlọ́run ọba ni Ọlọ́run, àwọn ẹgbẹ́ wọn Ọlọ́run ti pa wọ́n dànù. Àwọn gan náà ò lè lu ayé. Ẹ̀yin ẹ̀fẹ̀sìn tí ń sọ òdodo bí awúsí káàkúsí. Ṣé rí nínú pẹ̀lú àpèjúwe tẹ́ sọ fún mi. Tọ́. Ní ìlú kan tá ń pè ní Amsterdam. Náà. Switzerland. Okay. Ibẹ̀ ni Geneva wà. Tán. Kò jìnnà sí France. Náà. Àwọn olórí ayé wọ́n máa ń ṣe mítìnì. Gbogbo àwọn olórí ìlú láláyé wọ́n máa ń ṣe mítìnì tí wọ́n ṣe nínú oṣù yìí. Gbogbo olórí Áfíríkà, Asia, Europe, gbogbo wọn ni wọ́n pín bẹ̀. Gẹ́gẹ́ bí àṣà Trump olórí Amẹ́ríkà, ẹ̀dá kan tó ríra rẹ̀ tán ni. Ó wá jáde ń sọ̀rọ̀, ọ̀rọ̀ ọbẹ̀ kì í sọ̀rọ̀ tó máa ń pọ̀, ọ̀rọ̀ díẹ̀ náà ni. Ó wá jáde wá sọ̀rọ̀, ó wá wo gbogbo olórí orílẹ̀-èdè àgbáyé. Wò báyìí, ó wá rí i pé àwọn tó yẹ kó ń kọ́kọ́ yọ ẹnu sí Áfíríkà ni. Wá ní ẹ wo Áfíríkà tẹ́ bá ti ń gbúrò Áfíríkà báyìí, dàrúdàpọ̀, corruption, chaos, corruption. Ó ní disaster gan l'Áfíríkà. Gbogbo olórí Áfíríkà sì wà ń bẹ̀. Ibrahim Traore wá dàbẹ̀ ni pé Ànábì Ibrahim tìjọ́ kìíní ó wá sọ̀kalẹ̀ sára Ibrahim Traore. Ibrahim Traore kò tí ì pé ọmọ 40 years. Bẹ́ẹ̀ni, 36. 36 one of the youngest president in the whole world. Ìlú rẹ̀ kéré tá ń pè ní Mali kọ́ ni. Mali kọ́, ó fẹ̀gbẹ́ ti Mali ni. Burkina Faso ní ìlú rẹ̀ ó kéré púpọ̀. France colonial country ni. Tán. Ó kàn jáde lórí ìjókòó, wọ́n yìí sì dí ni lọ́wọ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ni, mo lọ́rọ̀ sọ. Ó jáde, ó bọ́ sí gbangba. Bá ní ẹ jẹ́ kí n kóòtù ẹ̀ bó ti sọ. Ó ní with due respect, with all due respect, Mr. Trump, you have no idea what Africa truly is. Pẹ̀lú àpọ́nlé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ wípé bil hikmati wal mau'izatil hasana. Kò bá jà, kò pariwo lé olórí gbogbo Áfíríkà. Bọ́ọ̀bá láyà sódodo tó sọ pẹ̀lú àpọ́nlé àti iyì. Mọ́láníyà àti lè bú àwọn olórí àmọ́ fi àìṣedéédé wọn hàn wọ́n. Torí pé ń jọ́tọ́ lọ́rùn Ànábì Mùsá sí Fíráúnà náà. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ní wàkúlá làwú káwọ́lá láyè náà. Ẹ sọ̀rọ̀ pẹ̀lú diplomacy pẹ̀lú ẹ̀ o. Ìwé tí Ibrahim lò at the age of 12 or 13 pẹ̀lú àwọn ẹlẹ́bọ̀ ọjọ́ sí. Bọ́lọ̀ bá ráyàn bẹ́ẹ̀ tí ó ní with all due respect, Mr. Trump, you have no idea what Africa truly is. Africa is not chaos. Africa is not corruption. Africa is history. Africa is resilience. Africa is hope. Mr. Trump, when your ancestors came to our lands, they didn't find chaos. They found gold, knowledge, kingdom, and peace. What came after was colonization, slavery, looting.
Generations were wiped out. Borders were drawn with no thought. Family were torn apart. And even after independence, we were left with system built for faith, built to faith. Nígbà tí ó wá conclude ọ̀rọ̀ yẹn pọ̀, but nígbà tí ó conclude, we don't need sympathy. We need fairness. We need partner, not savior. We need trade, not aid. We are not your burden. We are your equals. Wow. Ahlan wa sahlan. Nígbà tí Ibrahim Traoré tó sọ ọ̀rọ̀ yìí tó sọ kalẹ̀. Láwùjọ àgbáyé. Láwùjọ àgbáyé. General Assembly. Àwọn South America. Àwọn ni ọkọ̀ dìde. Àtẹ́wọ́ kan ni ọkọ̀ pa. Nígbà tó yá ó di méjì. Nígbà tó yá ó bá di púpọ̀. Àwọn olórí orílẹ̀-èdè yòókù náà bá ń pàtẹ́wọ́ fún Ibrahim Traoré. Mo bá dìde pé kéèyàn fún Trump ní èsì ọ̀rọ̀ ní gbangba báyìí. Trump ò pàdé irú ẹ̀ láyé jẹ́ níjọ́ títí ń sọ̀rọ̀ ẹ sì wojọ́ títí ń sọ̀rọ̀ sí Áfíríkà. Ẹ wá wo àwọn big nations tí ń bẹ láfíríkà káàrẹ́ nìkan kan wí nǹkan kan. Olúkálùkù wọn jókòó ni tó náà kọ́ ni wípé ẹ wo orú ọ̀rọ̀ tí Traoré sọ ń bẹ̀ yẹn ó fi ra iyì fún Áfíríkà ó wá gba iyì fún Islam. Allahu Akbar. Wípé olórí Áfíríkà kan tó jẹ́ mùsùlùmí ló láyà ló gbóyà ló lákin láti fèsì fún ọkùnrin tí ń sọ̀sọ̀kúsọ sí àyè. Wọ́n ní kì í ṣẹ̀bi wọn o kì í ṣẹ̀bi àwọn tí wọn ò lè sọ̀rọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti rà wọ́n. Wow. Ọ̀pọ̀lọpọ̀ wọn abẹ́ wọn ni wọ́n ti ń ṣiṣẹ́. Tí ń túmọ̀ sí ni pé àwọn olórí yẹn àwọn orílẹ̀-èdè yẹn bí àìlólórí ni torí wọ́n ti rà wọ́n. Àwọn náà ni wọ́n ń dọ́gbọ́n kọ̀ǹtúrò rẹ̀ lábẹ́lẹ̀. Ẹ̀yin olùtẹ́tísí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ètò yìí ò gbọ́dọ̀ lọ sópin ẹ ti mọ̀ ń tà ń sọ ẹ sì mọ ibi tá a fẹ́ já sí. A wá gbé fíìmù kan tí ò ní ju ìṣẹ́jú méjì sí nísìn kẹ́ ẹ wo ohun tí òyìnbó kan sọ ní UK Parliament nípa tí ń ṣẹlẹ̀ ní Gaza tí Israel fẹ́ pa gbogbo Palestinian run tí gbogbo àgbáyé sì ń wò wọ́n níran. Àwọn tí wọ́n láwọn ń sọ̀rọ̀ wọn ò fi action tẹ̀ lọ́rọ̀ wọn tí wọ́n ń sọ torí ìlànà tí ń bẹ́lẹ̀ ni pé bá a bá rẹni tí ń sa àìdá ká sọ fún un pé àìdá ló ń ṣe tá a bá sọ fún un tí ọgbà àwa tá ìsàlẹ̀ àìdá ká pa ọ̀pọ̀ ká bálúwa rẹ̀ jà kó fi mọ̀ pa àìdá ló ń ṣe ẹjá gbọ́n tẹ̀ nìyẹn wú. I have a simple question for you. How many innocent Palestinian civilians, men, women and children, does Israel have to slaughter? How many war crimes does Israel have to commit? How much death and destruction does Israel have to visit on the people of Gaza and Palestine before you will call for and impose sanctions on Israel and expel the Israeli ambassador from this country and call for the immediate referral of Israel to the International Criminal Court for crimes against humanity and war crimes? Because in front of the world, by their own admission, Israel is committing war crimes. They have stated it publicly. This isn't a matter of opinion. They declared their intention to force, through the threat of military bombardment, more than 1 million, and it is now well more than 1 million, Palestinians from their homes in northern Gaza and ethnically cleanse them. A crime against humanity. They stated publicly, and have done it in front of the eyes of the world, the intention to deny to 2.2 million people water, electricity, medicine, life-saving equipment in front of the eyes of the world, and they're doing it. And every minute, children are being slaughtered by their artillery, their relentless bombardment of residential complexes, of hospitals, of schools, of civilian infrastructure. They just go on and on and on, and you do nothing. Nothing. Words of concern, but no action to hold them to account. And it is clearly premeditated war crimes and genocide.
genocide. We have Jewish people in the United States and Canada, around the world, and Israel calling it genocide. Scholars, academics saying this is genocidal. Let me quote you a few things. Israeli general, quote, human animals must be treated as such. There will be no electricity and no water. There will only be destruction. Yoav Gallant, a minister, says we are fighting human animals. We will, quote, act accordingly. We will remove, quote, every restriction on the IDF. Smotrich, another minister, there is no such thing as the Palestinians. The President of Israel refers to the people of Gaza and says they are all responsible. Before October the 7th, Netanyahu appeared in front of the UN General Assembly with a map of Israel that had removed all references to Palestine. A clear declaration of intent to destroy the Palestinian people and steal all of their land. 6,000 Palestinians killed between 2008 before October the 7th. Thousands of Palestinians hostage in administrative detention without trial. When are you going to move beyond words of concern and impose sanctions and expel the Israeli ambassador of this apartheid murderous state? Ẹ ṣé púpọ̀ ọ̀kan tó nù nílé ìgbìmọ̀ aṣòfin lẹ́ni tí sọ̀ǹtọ̀sọ tí sì ṣe òdodo níta ké sí wa sí kí n tó dá máìkì padà sọ́dọ̀ bàbá wa Imam òun náà ni pé òtítọ́ àtòdodo ó ṣe pàtàkì fọ́mọnìyàn ẹ sì jẹ́ ká máa lò ó ní gbogbo tá a bá ń ṣe tá a bá lòtítọ́ tá a sì lódodo náà ká máa ní ìgboyà sí àti lè sọ jáde bàbá wa kílẹ̀ rí sí torí ń bi tá a kù sí púpọ̀ nìyẹn àìsí rẹ̀ tí ó sòdodo yìí làwọn olórí wa ṣe bàjẹ́ débi tí wọ́n bàjẹ́ dé àwa lè tún wọn ṣe tá a bá fi òdodo àti inú kan kankan bá wọn ṣe lórí pé ká mọ̀ pé àìdá tí wọ́n ń ṣe yìí o a rí wọn o wọn ò bá fẹ́ ká fà wọn lọ́lọ́run lọ́wọ́ ká change sí dáadáa. ọlọ́run bá ti ran ẹ̀dá lọ́wọ́ yóò ràn wá lọ́wọ́ nínú ìlú yìí. àmín. abẹ ọlọ́run wípé gbogbo wa àrínàlá haka ọlọ́run jẹ́ á dá òdodo mọ̀ pé òdodo nìyí wá fún wa láǹfààní àti lè ṣe é. gbogbo àwọn olórí wa látòkè délẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ wípé ní táwọn ń ṣe pé wọ́n ń yàn wá jẹ wọ́n mọ ìyànjẹ wọ́n mọ àbòsí wọ́n mọ ìtújẹ wọ́n mọ ìyàjẹni ṣùgbọ́n wọ́n bẹ̀rù pé ọlọ́run ọba kan bẹ ọba tí kì í lé ni kó tó mú ni ọba tí ò bẹ̀rù ẹni kankan tẹ́ bá ti bẹ̀rù ẹ jẹ́ á bá wọn ẹ má jẹ́ adákẹ́ ẹ má jẹ́ á fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká máa sọ pé ọlọ́run bá máa ń bẹ ọlọ́run bá máa ń bẹ ká máa fi rán wọn létí ká sì lè mọ̀ pa àmọ́ ọlọ́run sànù. ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá a ní parí ètò tí alẹ́ òní ládùúpẹ́ fún ọmọ ìyá wa tí ń ṣe olùgbọ̀wọ́ ètò yìí tí ètò náà fi ń wá sí ayé ní gbogbo ìgbà ọlọ́nkọ́ bá dúpẹ́ fún gbogbo bùkátà rẹ̀ ọlọ́nkọ́ bá bíyà rẹ̀ kọ́lọ́n bá fi gbígbàdúrà kò fi ṣe lọ́ṣọ̀ọ́ ní gbogbo ọ̀nà kọ́pọ̀ ju bó ṣe fẹ́ pẹ́ lọ lórí ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà àtàlékún àsìkí àti farabalẹ̀ àti mọ́gífúrà látọ̀dọ̀ Ọlọ́run bá a ṣe tọrọ fọ́mọ ìyá wa yìí ṣe bẹ́ẹ̀ fáwọn táwọn wá ṣètò yìí náà ọ̀làlá ilẹ̀ ilẹ̀lá àti gbogbo àwọn tá à ń fẹ́ àti gbogbo ẹ̀ tí ń fẹ́ wa lódodo bàbá wa Imam tí wọ́n wá lónìí Ọlọ́run bá a dúpẹ́ fún àwọn ní Imam Abdulkadir Salahuddin Chief Imam Ọlárẹ̀wájú Central Mosque ní station nílọrin kọ́lọ́run jẹ́ kí wọ́n ṣe pẹ́ kó sì gbà lẹ́sìn fún retired chief lecturer ni wọ́n ní Kwara State College of Education Ìlọrin jazakumullahu khairan ọlọ́run kó san ilé san rẹ̀ èmi àtẹ̀yẹ àmọ̀ dágbére fáwọn ará ilé pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.